òrìṣà bí ajé ò sí o ajé lágbà ìmọ́lẹ̀ o òrìṣà bí ajé ò sí o ajé lágbà ìmọ́lẹ̀ o ifá òní lọ́dún ọ̀la lọ́jà àwọ̀ ajé nífá fún ajé ajé ń ṣàwó lọ́mọ èrè àkókò wọ́n ní ó kára ńlẹ̀ ó jàre ẹbọ lọ́ní káwó máa mú ṣe ẹni àbákẹ́ a ò kẹ́ ẹni àbágẹ́ a ò gẹ̀ ẹrú tá ò bá ti kẹ́ ẹrú tá ò bá ti gẹ̀ la máa ń forí rẹ̀ gbági oko adífá fún ìwòrì eléyìí tí ó ti oko là wálé gbogbo wa la ó jọ là gbogbo wa la ó jọ lówó ajé kàárọ̀ o ògúngún níṣọ oníṣọ ibòjì ìwọlẹ́ni àmúṣokùn ìwọlẹ́ni àmúṣedẹ ìwọ màlẹ́ni àmúràrán aṣọ bá ti kaná yanranyanran ajé olókun ọmọ sẹ̀ ní adé ìwọ lóde pàṣán wẹ́rẹ́ ìwọ lọ nọmọnọyàn làgbàlagbà ságíọ̀gíọ̀ ṣebí wọn náà ló so lórí burúkú do lóríire ìwọ ló wọlé aṣiwèrè kó o sọ́dọ̀ lọ́rọ̀ ìyá mi ògúngún níṣọ ọlọ́jà ìdìbò mẹ́kùn ọlọ́jà ìdìbò mọ́kùn mo mọ kí ọ lówùrọ̀ ìyá ajé kàárọ̀ mo kí ọ ajé olókun ọmọ sẹ̀ ní adé ó dákúndábọ̀ kó o wá fi lé mi ṣe bùgbé ògúngún níṣọ kó o dákúndábọ̀ kó o fọ̀dẹ̀dẹ̀ mi ṣọ̀dẹ̀ ajé má ṣì lọ lára mi má kúrò nílé mi ajé dákúndábọ̀ kó o rọ̀ wá kó o wá bá mi gbé ajé mo mà ti sẹ́ràn gẹ̀dẹ̀ ajé dákúndábọ̀ rọ̀ wá kó o wá jẹran gẹ̀dẹ̀ kára kó lè dẹ̀ mí ajé kó o dákúndábọ̀ kó o wá gboyin kó yin alẹ́ mi kó má bàa tán ajé kó o dákúndábọ̀ kó o wá jẹran ẹ̀dẹ̀ torí pé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ìrọ̀kọ́kọ̀ lágbàlá ajé kára kó dẹ̀ mí ògúngún níṣọ̀ wá gbè kúrú funfun ajé olókun ọmọ sẹ̀ ní adé wá gbẹ̀yìn ajé olókun ọmọ sẹ̀ ní adé anikílá ajé ń jẹ lótùú fẹ̀ tí fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì níwọ̀ ajé ń jẹ lótùú fẹ̀ tó fi yálé ẹni ajé ayálé gbogbo wa o ojú òní tiwa àríbá ti ṣe àrọ́nà gbégbà àṣírí wa ò ní tú èní ọjọ́ ajé ajé ò ní sá fún wa orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ. abẹ́kúkẹ́ láìpẹ́ yìí ni Yorùbá Fà ni wọ́n fún ní àwọ́ọ̀dù bóyá ní ṣe dùn tó níjọ́ tí wọ́n gbé àwọ́ọ̀dù yìí wá. mo dúpẹ́ fún Yorùbá Fà iléeṣẹ́ wọn ò ní bàjẹ́ indọ́sítírì wọn ò ní dojúrú kò ní jóná abẹ́mi náà ṣe rí nìyẹn tán ní àwọn fẹ́ pọ́n mi lé o kí n wá gba àwọ́ọ̀dù mo dẹ̀ rí pé wọ́n fún mi so ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú lọ́jọ́ yẹn gan náà mo tún gba àwọ́ọ̀dù míì náà lọ́jọ́ yẹn náà lẹ́kọ̀ọ́ náà ni mo dúpẹ́ fún gbogbo wọn náà. owó ilé tó wá ń wá yìí tó ń wá lọ́tọ̀ tó ń wá lọ́sì yìí níbo lẹ fẹ́ ta mọ́ná ṣé ó ní kankan tó ń mú wá ní àbí èmi gan lè ṣe iṣẹ́ tí ẹ̀rù kó lè máa wáyé báyìí láàrin àti tí Ọlọ́run tọ́lọ́run pè sójú ọ̀nà yìí. mi ò lè sọ pé mi lérò ẹ̀ torí wípé tí èèyàn bá ṣe nǹkan ó mọ̀ ṣe kalẹ̀ ni ohun tí èèyàn bá ṣe kalẹ̀ ló máa lérè kò ṣe wípé ìwà mi dáa tán kò dẹ̀ ṣe pé bẹ́ẹ̀ mi náà ni mo dáa tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé tí Elédùmarè bá ń pín kò ní pín ìtí ò dáa kàn mí so tí ó bá wá ń wáyé bẹ́ẹ̀ tá a bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé inú rẹ ló gbé mi kò ń ṣe wípé oògùn tàbí bóyá ó ní nǹkan tí mo sà inú rẹ àti àpẹẹrẹ wípé àwa la pè é o máa lọ lọ́nà yìí o a fún ẹ ní sọ́pọ́ọ̀tì ní tí mo rò pé Olódùmarè ń ṣe nìyẹn. ẹ ṣe gan àwọn àríwá yàrá fún àwọn tí wọ́n bá tún wá ní àkíyèsí àbí tí wọ́n fẹ́ tán nídìí ìlanilọ́yẹ̀ ìṣininíyè fún níṣìtì lórí ìdágbéra lónìí nọ́mbà wọn lè pè é sí. ẹ ṣe nọ́mbà tí mo ń lò ní 09035973313 lẹ́ẹ̀kan sí 09035973313. ó dàbọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni.